ìrònú dorí àgbàkodò. Ṣíbáṣíbá ni àwọn èèyàn kún ní agboolé kan tí wọ́n ń pè ní agboolé Ọ̀pẹ̀lẹ̀ tó wà ní agbègbè Táíwò nílùú Ìlọrin látàrí bí ìran mẹ́ta ṣe dèrò ọ̀run lẹ́yìn tí wọ́n jẹ àmàlà tán. Ọjọ́ Àìkú ọjọ́ 4 oṣù kẹjọ ọdún 2024 yìí ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé. Ohun tá a gbọ́ tí ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ ni pé abilékọ kan Halimat Yusuf tí ọmọ rẹ̀ ẹni ọdún 23 kan Kamaldeen Yusuf ni ó kọ́kọ́ kú lójijì lọ́jọ́ Àìkú nígbà tí ọmọ rẹ̀ kan náà Khalid Abubakar ẹni ọdún 10 náà tún fò ṣánlẹ̀ jáde láyé lọ́jọ́ Ajé. Ọ̀gbẹ́ni Babátúndé Àìdé tí ó jẹ́ ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí tó wà ní agboolé náà sọ pé Halimat ló ro àmàlà fún ọmọ àti àwọn ọmọ rẹ̀ lálẹ́ ọjọ́ Àbámẹ́ta Sátidé nígbà tí wọ́n lọ sí ilé mọ̀lẹ́bí ọkọ rẹ̀. Ó ní láti ìgbà tí wọ́n ti jẹ àmàlà ọ̀hún tán ni wọ́n ti ń bì tí wọ́n sì ń yàgbẹ́, bẹ́ẹ̀ ni wọ́n sọ pé inú run wọ́n. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé wọ́n gbé Kamaldeen lọ sílé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìmọ̀ ìṣègùn òyìnbó ti Fásitì Ìlọrin ṣùgbọ́n tó padà jẹ́ pé Ọlọ́run. Lásìkò tí Halimat tó jẹ́ ìyá lọ wò ó lọ́sibítù tí wọ́n sọ pé Kamaldeen ti dolóògbé níyà òun náà bá fi ìtara abiyamọ fò ṣánlẹ̀ lòun náà gbabẹ̀ di èrò ọ̀run. Khalid Abubakar tó jẹ́ ọmọ rẹ̀ tóun náà jẹ nínú àmàlà ọ̀hún tún kú láàárọ̀ ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí sílé ìwòsàn. Ó tẹ̀síwájú pé àwọn kò lè fi ìdí ẹ̀ múlẹ̀ pé bóyá àmàlà tí wọ́n jẹ ni, ṣùgbọ́n iléeṣẹ́ tó ń rí sí ètò ìlera nípínlẹ̀ Kwara ti wá wọ́n sì ti bù nínú èlùbọ́ tí wọ́n jẹ ọ̀hún fún àyẹ̀wò. Ó ní èèyàn 3 ló ti kú báyìí táwọn 3 mìíràn sì tún wà nílé ìwòsàn. Khalifa Olókùta tó sọ̀rọ̀ lórúkọ mọ̀lẹ́bí agboolé Olókùta tó jẹ́ ilé àwọn mọ̀lẹ́bí ọkọ Halimat Yusuf sọ pé Halimat pàdé ikú òjijì látàrí ipò tó bá ọmọ rẹ̀ ní ilé ìwòsàn àti pé kì í ṣe àmàlà tí wọ́n jẹ lọ́dọ̀ àwọn ló ṣekú pa wọ́n. Òyìn ń sẹ́ àgbọ̀n ń sẹ́ ìkàndùn sẹ́ ojú olóko rèé ó wú kùndùkùndù òun náà ní ọ̀rọ̀ ọ̀hún. Ó ní nítorí àwọn ọmọ mìíràn tó wà ní ilé Olókùta tó jẹ nínú àmàlà ọ̀hún ṣì wà láyé àti ní àlàáfíà àti wípé kò sí ohun tó ṣe wọ́n. Kókókó lára wọn le. Ó ní fún ìdí èyí ó ní ilé ìyá wọn nílé Ọ̀pẹ̀lẹ̀ tí wọ́n ti jẹ májèlé. Ó ní ilé ìyá wọn nílé Ọ̀pẹ̀lẹ̀ ni wọ́n ti jẹ májèlé kì í ṣe ilé Olókùta. Ó tẹ̀síwájú pé lọ́jọ́ Àbámẹ́ta ni wọ́n ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ìmọ̀ Kùránì ní ilé tó jẹ́ ilé àwọn mọ̀lẹ́bí ìyá tí gbogbo wọn sì lọ síbẹ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé ibẹ̀ ni wọ́n ti jẹ májèlé kì í ṣe ilé Olókùta rárá. Nígbà tó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, kọmíṣánná lẹ́ka ètò ìlera ní ìpínlẹ̀ Kwara Dókítà Amina Imam sọ pé ilé-iṣẹ́ tó rí sí ètò ìlera ìpínlẹ̀ Kwara kò tíì fìdí ẹ̀ múlẹ̀ o bóyá lóòótọ́ ni pé àmàlà tí wọ́n jẹ ló ṣekú pa wọ́n tàbí kì í ṣe òun, ṣùgbọ́n ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà. Bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ikú àwọn olóògbé náà ti dá àríyànjiyàn àti yanpọ̀yanrìn sílẹ̀ láàrin mọ̀lẹ́bí méjèèjì, mọ̀lẹ́bí agboolé Olókùta lágbègbè Ẹ̀rùdà àti mọ̀lẹ́bí Ọ̀pẹ̀lẹ̀ lágbègbè Táíwò nílùú Ìlọrin. Ìdí ni pé nígbà tí wọ́n jẹ àmàlà tán nílé bàbá wọn nílé Olókùta ni wọ́n padà sí Ọ̀pẹ̀lẹ̀ nílé ìyá wọn. Wàyí o, ọ̀rọ̀ ọ̀hún ó ti wá di wàhálà láàrin àwọn mọ̀lẹ́bí méjèèjì ṣùgbọ́n iṣẹ́ ìwádìí ó ń lọ lọ́wọ́. Ní kété tí iṣẹ́ ìwádìí ọ̀hún bá parí tán, ẹni tó jẹ́ kọmíṣánná fétò ìlera àti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà sọ wípé ẹnikẹ́ni tí ìwà ìbàjẹ́ náà bá ṣímọ́ lórí yóò fi mú kàtà òfin. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́ egbò ń jẹ́. Àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní jàlágò ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tátọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé.
lágbàáyé. ẹ máa pè 09150491169 OEA herbs and shrub spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, tẹ subscribe sí. Yorùbá Gidi TV.